àbámọ̀ a ò ṣe é àṣetán ó dáa pọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fáwọn géńdé méjì tí wọ́n jẹ́ baálé ilé yìí Aliu Oyetọla àti Ṣèyí Afọlábí tí wọ́n ń ṣẹ́jú pàkó bí ẹran tó kó sí tàkúté ọlọ́dẹ lákọlò àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní ẹ̀ka tí wọ́n ti ń gbógun ti ìwà ìdigunjalè jìbìtì lílù àti gbájúẹ̀ lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tó wà léléwé ẹran lábẹ́òkúta. Mẹ́rin ni wọ́n tí wọ́n jọ ń fi mọ́tò kabúkabú lu èrò tí wọ́n bá gbé ní jìbìtì kọ́wọ́ tó ba méjì nínú wọn. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Aláròyé online TV ṣe fún wọn láìpẹ́ yìí, wọ́n ṣàlàyé bí wọ́n ṣe ń fẹ̀tàn mú aráàlú, bí wọ́n ṣe ń lù wọ́n ní jìbìtì owó àti dúkìá àti ohun tó sún wọn dé ìdí ìwà arúfin yìí. Wọ́n tún sọ ohun táwọn fẹ́ kíjọba ṣe fáwọn. Ẹ máa bá wa ká lọ. Aliu Oyetọla, ọmọ Ìbàdàn ní Eléko Asake. Iṣẹ́ táyà ni mo ń ṣe tẹ́lẹ̀. Iṣẹ́ táyà ni mo kọ́ ní gate. Ìgbà tí mo ṣe freedom tí kò sí nǹkan tí everything dàbí pé kò sí nǹkan ni mo wá bẹ̀rẹ̀ sí máa ń ṣiṣẹ́ Libya. Ìgbà tí mo máa ń ṣiṣẹ́ Libya tí kò sí nǹkan náà ni mo wá jọ ní iṣẹ́ 419. Tó gbé mi rí tọlọ́pàá ìjọ 2023 March oṣù tó ó lọ rẹ̀. Àgbé woman kan, woman yẹn àwọn ọmọ ẹ fẹ́ lọ ra ẹ̀wà lọ́jọ́ gbé woman ẹ ìjàkọ́ láti gbé woman ẹ gbàtà gbé woman ẹ àwọn mẹ́ta la wà nínú mọ́tò. A ṣe bíi pé à ń ṣe bíi passenger driver àwọn ni driver èmi ni káṣí àjèjẹ tí wà bí kẹta wa yẹn bá ṣe gbé woman ẹ àti àpolówó jìbìtì fún woman ẹ èmi driver wa sọ fún mi pé kí ló wà nínú báàgì mi. Mo wá ní aṣọ mi àti bàtà mi ló wà ń bẹ̀. Wọ́n á ní aṣọ àti bàtà mo wá ní ó ní nǹkan tó ń wò ń bẹ̀ kò kí ń ṣe aṣọ àti bàtà o. Bẹ́ẹ̀ ni jẹ̀jẹ̀ tí mo ti wá dáhùn pé ẹ̀ẹ́dẹ̀já mọ̀ nílẹ̀ pé ó sọ pé aṣọ àti bàtà ló wà ń bẹ̀ ṣé ẹ ti drop báàgì ẹ ni. Báwọn méjì ṣe wá fẹnu sí ni ẹ pé irọ́ pé báwo ni pásíjà ti máa gbé ẹrù ẹlẹ́rù ní dẹ́rẹ́bà wá sọ pé kì í ṣe ẹrù ẹlẹ́rù pé owó ló wà nínú báàgì. Àwọn wá sọ pé owó ló wà nínú báàgì wọn ní irú wá lówó ló wà ń bẹ̀. Ó ní ẹgbẹ́ fún pé owó ẹ̀kún ṣe ẹ́sibẹ̀tì ó wá ní pé owó tó wà ń bẹ̀ pé dọ́là ló wà ní ibẹ̀. Ó ti wá ní dọ́là ló wà ń bẹ̀ wá ní dọ́là ló wà ń bẹ̀ ó wá ní pé ṣé dọ́là yẹn ṣé wọ́n ṣáà ti gbé owó yẹn wá ní àwọn tí gbé owó yẹn wà ní ẹ̀yìn búùtù. Bẹ́ẹ̀ ni jẹjẹ ti ẹnì kẹta wá sọ fún wa pé ó wá sọ fún dábàá pé àwọn kó lọ gbé owó yẹn wá pé ògbà tó yẹ pé dọ́là ló wà ń bẹ̀ pé àwọn máa pín nínú owó yẹn bí woman yẹn náà ṣe fẹnu sí náà ní kó máa pín ní pé àjọ máa pín owó yẹn pé lónìí máa fún àwọn nínú owó yẹn mo ṣáà nínú máa fún $10,000 pé wá ní $10,000 ni máa fún ọmọ ní ẹ̀ wá ní òkè pé wá pé $10,000 ni pé ká wá ibì kan ká park along the road à ń lọ ọ̀nà Sango ó yá yìí pé àṣà ń lọ ọ̀nà bá ṣe ń lọ nìyẹn ní along Sango yẹn àyà sọ fún woman yẹn pé òkè máa fún $10,000 pé wá sọ pé $10,000 ni máa fún wọn ní ẹ̀ wá ní òkè pé kí driver park síbi kan kí ká pín owó yẹn tó sọ pé ká pín owó yẹn bẹ̀rẹ̀ mi tó wá sọ fún pé owó kan wà ní pé tírà kan wà ní orí owó yẹn pé tírà tó wà lórí owó yẹn pé mo fẹ́ bà tírà yẹn jẹ́ pé tí wọ́n bá lè tẹ̀lé mi lọ́dọ̀ àáfà àbí pásítọ̀ tó lè bá ń bà tírà tó wà lórí orí owó yẹn jẹ́. driver wá sọ pé ó lóun mọ ẹnì kankan bíbà ní ẹnì kẹta wá sọ pé ó lóun mọ àáfà kan ní iṣẹ́ náà wá lóun mọ tápà kan wọ́n wá ní tápà ò wá ní pé ẹjọ́ ẹ mọ̀ yẹ ká gbé ẹni lọ síbi tí ẹ mọ̀ ìkẹta wọn sọ pé ibi tí àwọn mọ̀ ẹnì kẹta àjọ wà nínú mọ́tò ẹnìkan àjọ mo ti mọ everything ìyẹn sọ pé àfáà kan wà tó ń mọ̀ pé àfáà tó ń mọ̀ ẹ̀ pé ó máa ń yíwọ́ padà bá ṣáàjì lọ gbé àfáà yẹn ṣáàjì pé àfáà yẹn lórí fóònù yẹn pé ẹ̀sà pé ẹjọ́ ń bolẹ̀ wà lóun wà nínú mọ́tò wà ní níbo ló wà nínú mọ́tò ó ní àwọn ní afẹ́rí ni wọ́n ní àyìnbó wọ́n ní aláfẹ́rí wọ́n ní afẹ́rí òun ó ní wọ́n ní ẹ mọ̀ bọ̀ ní ibi báyìí àti débẹ̀ nìyẹn bàtà ṣe iṣẹ́ woman ẹ̀ nìyẹn bàtà tí àdọ́dọ̀ àfà gbogbo bá ṣe sọ sórí yẹn pátápátá bá ṣe sọ̀rọ̀ yẹn pátápátá ni àfà ṣàtúpadà tó sọ ní inú mọ́tò yẹn bàtà dẹ̀ tó sọ ọ̀rọ̀ yẹn ní mọ́tò bí jẹjẹ ti ẹnì kẹta àti iṣẹ́ yẹn wá sọ pé màmá ní rí náà pé lóòótọ́ bó ṣe rí náà pé èèyàn gidi ni wọ́n ṣe sọ pé òkè pé kí la fẹ́ fi ba nǹkan tó wà lórí owó yẹn jẹ́ wá ní pé kàtà máa fi ba nǹkan tó wà ní
orí ohun ẹ̀ jẹ́ kó wọn bá wa ṣe ó yà ní pé ókè pé kò sí nǹkan tá a fẹ́ rà lórí nǹkan tá a fẹ́ fi bàjẹ́ pé ká kó owó nǹkan tá a máa fi bàjẹ́ kó wà ní ara wa pé torí tírà yẹn ó ti wọnú gbogbo nǹkan tí ó wà lára wa pẹ̀lú fóònù o pẹ̀lú owó o pẹ̀lú gbogbo nǹkan tó wà lára pé ká ṣáà kó sí ọwọ́ òsì ibi tí àfáàní ìjọba kan kó sọ́wọ́ òsì wọ́n ṣáà kó sọ́wọ́ òsì ibi tí wọ́n ti kó sọ́wọ́ òsì nìyẹn ìbẹ̀rẹ̀ láti kó owó yẹn sọ́wọ́ òsì àfáà bẹ́ẹ̀ wọ́n ti kó owó lọ́wọ́ máa ṣe àdúrà sí ibi tí àfáà ti sọ pé wọ́n á ṣe àdúrà sí ìbẹ̀rẹ̀ láti pé wọ́n ṣáà ṣàdúrà sí wọ́n ní ṣàdúrà wọn á kó yẹn fún wọn kó gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn kó fún àfáà fóònù big phone pos àkó fún àfáà yẹn àti owó tó jẹ́ ti woman yẹn àkó àti ti àwọn náà àti ti ẹni tó tẹ̀lé wa ajá kó fún woman yẹn gbàdá kó fún woman yẹn ṣáà okòwò yẹn fún ìyẹn àfáà yẹn bá àfáà yẹn gba owó yẹn ní 100,000 pẹ̀lú phone pẹ̀lú pos ló kólẹ̀ gbàdúrà kólẹ̀ àgbà lọ́wọ́ woman yẹn bá ṣe gbà ní àwọn tó kó kí láwẹ́ fi ba nǹkan tó wọ́n ní kò sí nǹkan mìíràn tàbí fi bàjẹ́ báyìí ni pé ká lọ ra iyọ̀ pé ẹnì kẹta wa lọ ra iyọ̀ pé woman yẹn náà á sọ̀kalẹ̀ pé á lọ bu iyẹ̀pẹ̀ sí inú owó ó fún woman yẹn ní 500 pé kí woman yẹn bu iyẹ̀pẹ̀ sí inú owó pé ẹ̀gbọ́n yẹn náà á pé á lọ ra obì bàtán wọ́n ṣáà ṣe tá a ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ já ẹnì kẹta wa yẹn sílẹ̀ ẹnì kẹta wa yẹn wọ́n ní kó kọ́kọ́ lọ ra iyọ̀ gbàtí ẹnì kẹta yẹn tá a jálẹ̀ bí irú bí junction yẹn sí ibi báyìí àjáwó mi mọ́ ẹ̀yìn kẹta wa yẹn lẹ̀ bí junction yẹn bàtà wa dé irú bí báyìí náà ajá woman yẹn lẹ̀ náà ajá woman yẹn lẹ̀ pé kó bu iyẹ̀pẹ̀ sí inú owó pé bá ti bu iyẹ̀pẹ̀ sí inú owó pé a máa padà wá tàn àwa gbé bá ṣe lọ nìyẹn 20,000 náà ló kàn wá àwa mẹ́rin àfa náà wà nù géèmù àfa ní àwa mẹ́rin nǹkan tó yẹ kí n dara papọ̀ mọ́ wọn tó pé kò sí nǹkan kan lọ́wọ́ mi owó lèmi dẹ̀ ti díò gbogbo mo ṣe sá wá láti Ìbàdàn wá sí Èkó àwọn OPC tán wà ní Ìbàdàn wọ́n ti da àwọn OPC tán wà ní Ìbàdàn wọ́n ti lé anybody palẹ̀ mi náà fi wá sí Èkó last year to this year náà ni mo ṣe ẹyọ kan tí mo ṣe wá ṣe ń lọ. mélòó lè bá wọn ṣe ní ọdún tó kọjá? ọdún tó kọjá mo ṣe bí méjì mo ṣe kan ní Ìbàdàn gbà tí mo kọ́kọ́ dé sí bíbá mo ṣe ẹyọ kan bẹ́ẹ̀ ẹyọ kan tí mo ṣe wọn ò fún mi lówó ti Ìbàdàn yẹn mi gbọ́dọ̀ 10,000 àwọn tájọ ń ṣiṣẹ́ káàkiri àwọn tájọ ṣiṣẹ́ ń Ìbàdàn àwọn ìyẹn àwọn tájọ ṣiṣẹ́ ń Ìbàdàn yẹn ti kú. àfáà tí mo bá iṣẹ́ ni mo mọ̀ láti Ìbàdàn dé bíbá ìgbà tí a lọ the road tá tún kó ara fẹ́ ṣiṣẹ́ mi náà ni woman tá a gbé ló wá rí wa ló wá pariwo lé wa lé pápá ní ìjọba ìbílẹ̀ ìwé Èkó. No ko àlògùn ọkàn ọ̀bẹ tí n ta fi mọ n ta fi tábà tí a ti gbé customer na any customer tábà ti gbé la máa ring mi ò kò ipa fògùn gbó lọ àtẹ̀jú ògùn tábà tí a ti gbé customer la máa ring la máa bá wọn sọ̀rọ̀. Ìyàwó mi ti kú ní last year ọmọ kan obìnrin kan àwọn mọ̀lẹ́bí mi wà ní Ìbàdàn máì mi mọ̀ bẹ́ẹ̀ máì mi ti ṣaláìsí dáàdì mi ti ṣaláìsí àwọn ọmọ ìpèsè tí mo ṣe àwọn ẹgbẹ́ mi ò mọ iṣẹ́ tí mo ṣe àwọn ọmọ ìpèsè táyà ni mo kọ́ dáàdì ẹjọ́ ntí wọ́n bá ní láti ṣe fún mi bí wọ́n pé mo màwé ni mo fẹ́ fi iṣẹ́ yẹn lẹ̀ kó máa ṣiṣẹ́ ìjọba bẹ́ẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ́ẹ̀. ẹ fẹ́ máa ṣiṣẹ́ ìjọba? bàbá mi ń parọ́ fún yín kò sí iṣẹ́ kankan náà yóò fa gbogbo ẹ̀.